Ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. So ẹ dẹ̀ má bínú sí wa pé ó pẹ́ wá díẹ̀ síwájú ká tó bẹ̀rẹ̀ ètò náà. So pẹ̀lú ògo Ọlọ́run bá a mú ní kánmọ́kánmọ́. So òun náà ni ètò eléyìí tá a fẹ́ bẹ̀rẹ̀ lónìí, òun náà ni JAMB and UTME series. So fún àwọn tó ń gbáradì fún JAMB àti UTME, so tó dẹ̀ ṣì wà fún àwọn tó yẹ pé wọ́n wà ní iléèwé gíga náà, so tí wọ́n lérò pé àwọn lè jàǹfààní nípa rẹ̀. Lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ kí àwa tí a wà tí wọ́n mú sí orí ètò yìí, so àwa mẹ́ẹ̀ẹ́dógún mo kí wa kú oríire. So torí kìí ṣe gbogbo àwọn tí wọ́n láǹfààní láti apply òun náà ni àgbà wọlé, so kó lè bá rọrùn kí kíláàsì náà lè mọ́ lọ déédéé. So torí ẹ̀ náà ni a fi ṣe kíni o, la fi wò pé kó mọ́ ju èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ. Mo dẹ̀ sì lérò pé àwa tá a darapọ̀ mọ́ wa yìí náà, so a bá ètò náà, ẹ̀kọ́ náà dópin. So a bá ẹ̀kọ́ náà dópin. So nígbàkigbà tá a bá ní ìbéèrè, so bóyá nígbà tí ẹ̀kọ́ máa ń lọ lọ́wọ́, ká gbìyànjú láti pè mí padà. So mo rò pé máa padà mú ẹnìkan nínú wa gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ kíni o, ẹni tí ó jẹ́ olórí tí a mọ̀ sí captain tàbí rep, so that wọ́n lè mọ gbé àwọn tí wọ́n bá wà lẹ́yìn wọlé. So attendance náà dẹ̀ ṣe kíni o, ó ṣe pàtàkì. So ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ètò náà, kí n tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́, mo ní àwọn ọ̀rọ̀ ìtìsíwájú bíi méjì àbí mẹ́ta kan. So ẹ pé Yorùbá náà mọ́ ní tí ó bá ṣe kíni o, tí ó bá nídìí, obìnrin jẹ́ kíni o, so kì í jẹ́ kúmólú. Torí kéèyàn tó ṣe nǹkan kan yóò sá padà ní ìdí tí ó ṣe kíni, ó gbọ́dọ̀ nídìí tẹ́ pé yóò fà. So bí kẹ́nìkan ṣàlàyé nísìn, ó sọ fún wa pé òun máa ń lọ Èkó tàbí kó lóun lọ Ìbàdàn. Wọ́n sọ fún pé kí ló ń lọ ṣe ní Ìbàdàn? Wọ́n kàn lọ náà ni. Ṣẹ̀gbé téèyàn sọ náà ni pé irú ẹni báyẹn náà kò ṣe kíni o. Ní tó súnmọ́ náà ni pé ṣé pé eré rẹ̀ ti fẹ́ yí, ọlọ́mọdé orí wo yí. Òun náà ni pé kíni o, ó ní àwọn ìdí tó fi jẹ́ pé a fẹ́ ṣe kíni, a fẹ́ fi ṣe àwọn ẹ̀kọ́ yìí. Kò túmọ̀ sí pé a kàn dilẹ̀ lásán, so tàbí àkókò wà tá a lè fi mọ́ ṣòfò. So òun náà ni yóò jẹ́ pé ìdí tí mo fi kọ́kọ́ fẹ́ sọ kó tó di pé a bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́. Ìdí alákọ̀ọ́kọ́ òun náà ni pé kí ló dé tá a fẹ́ ṣe kíni, tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí tí a mọ̀ sí JAMB UTME series. So ìdí alákọ̀ọ́kọ́ òun náà ni pé kíni o, ó jẹ́ ojúṣe gbogbo ẹni tó bá nímọ̀ kan àbí mìíràn, tó jẹ́ pé mọ̀ tó lè ṣe àwọn èèyàn láǹfààní. So ojúṣe ló jẹ́ fún ẹni tí ó bá ní, kódà kó mọ́ ju bíntín lọ, àwòsọpára ní ìmọ̀ ẹgẹ́jẹ̀ báwọn. So kó má ju pé kékeré lèyàn mọ̀, so ó jẹ́ ojúṣe èèyàn láti jẹ́ pé kíni o, kí ẹ ṣàlàyé àwọn ìrun náà fún àwọn ẹni tó yẹ pé wọ́n ṣe kíni o, wọ́n ṣàǹfààní látara rẹ̀. Torí gbogbo wa náà ti mọ̀ pé tá a bá kú, so inú àwọn tí ó mọ̀ jàǹfààní fún wa lẹ́yìn ikú àwọn náà ni kíni o, àwọn ìmọ̀ ilé ìtọ́ ipa bá ṣe kíni, tá a bá fi mọ̀ yàn. Tẹ́nìkan bá dẹ̀ ṣe mọ̀ nǹkan kan nípa wa látara wa, so títí láéláé làánà mọ̀ ṣe kíni o, làá mọ̀ gba ẹ̀san lórí rẹ̀. So lágbọ́n ní bíbá yìí náà ni màá tún dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n ṣe kíni o, gbogbo àwọn tí wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ kan àbí mìíràn. So bẹ̀rẹ̀ látòrí àwọn òbí wa àti gbogbo àwọn olùkọ́ wa pátá, kí Ọlọ́run bá kí ó bá dúró tì wọ́n. So ìdí kejì, ìdí alákọ̀ọ́kọ́ ni wípé kíni, ẹ̀kọ́ ṣe pàtàkì. So mo dẹ̀ ń rọ àwa tí à ń tẹ̀lé ètò yìí náà lọ pé ká náà mọ̀ ṣe kíni o, ìta bá mọ̀ kódà kó mọ̀ ju kékeré lọ, ká náà mọ̀ ṣe kíni o, ká náà mọ̀ kọ́ àwọn èèyàn sí, ká náà mọ̀ kọ́ àwọn èèyàn sí. So ìmọ̀ kọ́ àwọn èèyàn ní ìtẹ́yẹn mọ̀ kò túmọ̀ sí pé ìmọ̀ èèyàn ó dínkù lórí rẹ̀. Àìkódà èèyàn mọ̀ ṣe kíni, èèyàn mọ̀ sí. Bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ bá ń pààrà lójoojúmọ́, bẹ́ẹ̀ nísìnyí ẹ mọ̀ nǹkan kan, ẹ tún á kọ́yàn márùn lẹ́yìn rẹ̀. Ẹ rí pé tó súnmọ́ ni pé tẹ́ ẹ bá fẹ́ kọ́ níjọ́ mìíràn, ẹ bùkátà láti ṣe kíni o, ẹ bùkátà láti wo ìwé mọ́, ẹ bùkátà láti wo ìwé mọ́. So ìjẹ́ tí eléyẹn bá yé wa nínú ìdí kejì, òun náà ni pé kíni o, ẹ rí pé tá a bá wo àwùjọ wa,
so a kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tí wọ́n jẹ́ olùkọ́ iléèwé gíga ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé ló jẹ́ pé kò sólùkọ́ so kò sólùkọ́ ìṣirò ń bẹ olùkọ́ lè wà ṣùgbọ́n olùkọ́ ìṣirò kódà aláwọn iléèwé mìíràn tó yẹ pé ẹni tó jẹ́ pé Yorùbá òun náà ni wọ́n fún pé kó mọ ṣe kíni kó mọ kọ́ ṣirò tàbí ẹni tó yẹ pé kò ṣe ṣirò so wọ́n lè mọ ọkọ̀ bẹ̀ tí ó ní àwọn nǹkan mìíràn tó yẹ pé wọ́n lè mọ lè ṣe kíni wọ́n lè mọ lè ṣàlàyé ń bẹ dáadáa bóyá torí pé wọn ò lọ kíni o wọn ò lọ fúnṣẹ́ òun gangan so fún di eléyìí náà pé kíni o fún àwọn ibi tó láàyè ní àwọn iléèwé wa yẹn o a lérò pé kíni ìmọ̀ ṣe irú ètò yìí yóò ṣe kíni o yóò di gbogbo àwọn ibi tó ní ààyè yẹn so ìyẹn jẹ́ ìdí kejì ìdí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kíni ẹ rí pé tẹ́ bá wà àwọn àwùjọ wa àwọn ọ̀dọ́ àwọn tó jẹ́ ọmọ iléèwé wọn ò fẹ́ kàwé mọ́ so kódà ní ìgbà tí a fi wà ní iléèwé gíga ó ní àárín àwọn ìrìn kìlómítà mìíràn débi pé a fẹ́ lọ ṣe kíni a fẹ́ lọ sí lẹ́sìn kódà alámọ̀ lé àwọn èèyàn káàkiri pé dápẹ́ tún ẹ̀kọ́ wa ní kíní so irú nǹkan báwọn kò sí mọ́ ẹ rí pé tọ́pọ̀lọpọ̀ ń wá níṣẹ́ ni pé bó ni àtìlè ẹ̀dàkùn ẹ bá wórìjó kódà láwọn péjì mìíràn ní àwọn kíni àwọn ẹ̀rọ ayélujára yẹn náà tẹ́pà náà ṣe kíni wọ́n promote irú nǹkan báyìí náà so ẹ rí pé kò sí nínú bí ó ṣe wù ké gbogbo ẹ wá burú tó ara àwọn kan náà tẹ́pọ́n ṣe kíni o táwọn fẹ́ ṣe so nínú àwọn èròǹgbà tá a fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí náà pé kíni àwọn tí wọ́n fẹ́ ṣe yẹn náà ká ṣe kíni o ká ṣàtìlẹ́yìn fún wọn ká dẹ̀ sọ fún gbogbo àwọn báyà wọn tó ń jẹ́ pé yahoo làwọn fẹ́ mọ ṣe yẹn ni tàbáwọn tí wọn ò nífẹ̀ẹ́ sí yẹn o ká ṣàlàyé fún wọn pé kíni èyí náà wà ẹ lè pass kìló kọ rẹ̀ láì jẹ́ pé ṣe kíni o láì jẹ́ pé ẹ sòrìjó nínú àwọn ọ̀dí mìíràn tẹ́ pé kíláàsì yìí fi ṣe pàtàkì tó dẹ̀ fi ṣe pàtàkì láti ṣe kíni o láti ṣàlàyé rẹ̀ so òun náà ni pé kíni ẹ rí i pé a ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ kan síwájú so nínú àwọn ẹ̀kọ́ tá a bẹ̀rẹ̀ síwájú òun náà ni mathematics from zero to guru so mathematics from zero to guru yìí ẹ rí i pé à ń ṣe ní èdè Gẹ̀ẹ́sì a dẹ̀ ń ṣe ní èdè Yorùbá ṣùgbọ́n tẹ bá ṣàkíyèsí fáwọn oṣù díẹ̀ sẹ́yìn so ìdádúró wà ń bẹ ráńpẹ́ òun náà ni pé torí pé ìgbàláyè ò sí torí ẹ rí i pé àwọn yun bíi pé kéèyàn mọ lọ sí stúdíò ni ó dẹ̀ ń bùkátà àwọn kíni o àwọn ìpèsè tó lágbára nínú àwọn ìpèsè tó lágbára òun náà ni pé kíni ẹ gbúdọ̀ wà níbi tí ò ní sáriwo púpọ̀ so ẹ gbúdọ̀ wà níbi tẹ́ pé àwọn èèyàn onímọ̀ ṣe kíni wọn ò ní mọ̀ ṣe ìdààmú lórí tí ẹ bá ṣe kíni níbi tẹ́ ẹ bá ń ṣe yẹn nínú àwọn ọbẹ̀ náà ni pé kíni ó pè fún tọ́ pé tí ẹ bá ṣàṣìṣe bóyá mọ̀ nǹkan kankan nísìn mo wá fi wọ́n àpé 2 nígbà yẹn pé stúdíò la wà so ó pè fún kéèyàn ṣe kíni o kéèyàn ṣe yí wọn àtẹ̀yàn pè ní 2 yẹn kéèyàn yí padà sí bó ṣe yẹ kó wà so ti yọ báwọn so òun náà ni àwọn studio class yẹn so ó máa ń gba àkókò gan so láfi wo pé àwọn tó bá jẹ́ pé live class yìí tó yẹ pé àmọ́ ọdẹ ra wa tètè báyìí so ẹ rí i pé tí n bá ṣe kíni tí n bá pé 1 àti n bá fi pé 2 ìgbà láyé wà fún mi láti ṣe kíni o láti ṣàtúnṣe ara mi pé okay now 2 ni mo fẹ́ sọ tí ó sì ní bùkátà pé máa ṣe kíni máa ṣe gé so nínú àwọn ìdí mìíràn náà ni pé kíni ẹ rí i pé tó bá yẹ pé live class báyìí ó máa wà interactive tẹ́ pé yóò mọ wà ó dàbí kíni olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ̀gbà mọ̀ pé tólùkọ́ bá ń kọ́ nǹkan kan àwọn akẹ́kọ̀ọ́ lè ṣe kíni o wọ́n lè ṣèbéèrè pé kí nǹkan bá yóò yé wa so tólùkọ́ ní ó ṣe kíni tólùkọ́ ní ó ṣe kíni o tí ó fi ṣàlàyé nínú àwọn ìdí ìparí nípa ìdí tó fi jẹ́ pé a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí náà ni pé kíni ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé ìṣirò le so ìṣirò kò le so kódà èmi ẹ mọ̀ pé ìgbà mìíràn yẹn lè mọ̀ pé iṣẹ́ yìí le ẹ̀bí kẹ́hìn mọ́ ti jẹun oúnjẹ kan rí ni so kán wá gbé èmi ò láìkí oúnjẹ yẹn ṣe pé ó fẹ́ lè mọ oúnjẹ téèyàn ò tí ì tọ́wò rí kẹ́hìn wá sọ pé èèyàn ò láìkí ẹ o so ti yé wa báwọn tàbí kó jẹ́ pé ẹni tó ṣe òun ni ò mọ̀ ṣe tàbí ìjọ tí wọ́n ṣe bóyá wọ́n fi ọ̀já mọ́ à sọ fún yín nísìnyí pé kí ni o a fẹ́ sí oúnjẹ yẹn ní ìsìn pé ká láti fi sọ fún wa pé kí ni iṣẹ́ yẹn ò le nínú iṣẹ́ tó rọ̀jò òun ni má ti wà fún àwa tí a bá tún ṣe kí ni o tá a bá tún ṣe iyèméjì nípa rẹ̀ ó yẹ jẹ́ ń lé ekù kan sí pé kí ni 1+1 pé 1+1 gbogbo yẹn ni ó mọ̀ tẹ́ bá bi àwọn tó jẹ́ kí ni o àwọn tó jẹ́ ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gangan àwọn náà sọ pé kí ni 2 ni 1+1 jẹ́ ẹ dákun só lè nu
so in tó bá fi mú yàn mọ̀ pé 1 + 1 jẹ́ 2 ajá sí pé kí ni o ìpìlẹ̀ ìṣirò nìyẹn gbogbo àwọn nǹkan yòókù tí ẹ̀ ń ṣe níbẹ̀ ibẹ̀ náà ló ṣe kí níbẹ̀ náà wọ́n mọ́lé in tó fi mú yàn mọ̀ pé 1 + 1 jẹ́ 2 ajá sí pé gbogbo ṣẹ́ àwọn àlàyé míì tó jẹ́ ìṣirò òun náà ṣe kí ni o òun náà rọrùn láti mọ̀ ìyẹn jẹ́ agbọ́nrin àkọ́kọ́ nípa ìdí tàbí ṣe kí ni tàbí bẹ̀rẹ̀ kíláàsì ọ̀pọ̀lọpọ̀ náà tún máa béèrè pé kí ló dé tó jẹ́ pé Yorùbá náà ni ẹ̀fínú fi ń ṣàlàyé kí ló tí ó jẹ́ èdè ìbò àkọ́kọ́ náà a lè mọ́ jẹ́ ẹni tó jẹ́ kí ni a lè mọ́ jẹ́ èbó adẹ̀sì lè mọ́ wá láti ìlú èbó ẹ kò túmọ̀ sí pé a mọ̀ nípa èdè Gẹ̀ẹ́sì láti fi kò túmọ̀ sí pé a mọ̀ èdè Gẹ̀ẹ́sì láti fi ṣàlàyé ìṣirò àkàlàṣe àti ṣiṣẹ́ láwọn iléèwé tó yẹ pé kí ni èdè Gẹ̀ẹ́sì náà la fi ń ṣàlàyé fún wọn tó ti wá báwọn ṣùgbọ́n ìdí tó fi jẹ́ pé a fẹ́ ṣe kí ni a fẹ́ mọ kọ́ àwọn kíní yìí ní èdè Yorùbá òun náà ni pé àkọ́kọ́ ni pé kí ni ó jẹ́ èdè abínibí wa ẹ rí pé tẹ́ bá bi àwọn ọmọ tó wà ní agbègbè yín ẹ rí pé a sọ pé nǹkan kan le tá bá tún à mú lé fáwọn èèyàn báyà pẹ̀lú kí ni pẹ̀lú àwọn èdè Gẹ̀ẹ́sì òun kódà ẹlòmíì mọ́ lè ṣe kí ni ó tún lè mọ́ wá ṣùgbọ́n nísìnyí tẹ́ bá sọ fáwọn èèyàn pé kí ìṣirò yóò yí ṣàlàyé rẹ̀ fún ọ ní èdè ìyá rẹ̀ èdè Yorùbá ẹ rí pé kódà ẹni tó bá jẹ́ pé ń bẹ̀rù ìdá 100 tẹ́lẹ̀ ẹ rí pé yóò dínkù díẹ̀ pé ṣé pé mo lè mọ kíní yìí ní èdè Yorùbá tó ti yẹ báwọn so ìyẹn jẹ́ ìdí àkọ́kọ́ òun ni pé kí ni nínú àwọn tí ó lé ẹ̀wù ìgbà náà lè ṣe kí ni àṣé mo lè kọ́ kíní yìí lédè Yorùbá ẹ gbé tá bá délé tàbí lágbègbè wa ẹ kàn bí ọmọ kékeré kan bóyá bí ọmọ ọdún 2 àbọ̀ ọmọ ọdún 3 ní pé kí ni a máa ń fi àdá ṣe àdá ẹ mọ̀ pé àdá ẹ béèrè pé kí ni a máa ń fi àdá ṣe tàbí kẹtì ẹ tó béèrè pé kí ni a máa ń fi àdá ṣe ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé what are the uses of cutlass ẹ pé tẹ bá béèrè pé what are the uses of cutlass ní tí ó sọ ni pé ní tó súnmọ́ ni pé kò ní mọ̀ torí kò gbé ìbò ṣùgbọ́n ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí la máa ń fi àdá ṣe ẹ pé tí ó sọ ni pé àwọn fàdá sóríṣiríṣi a lè fi sánko sóti àwọn kí ló jẹ́ ó mọ̀ torí pé èdè ìyá rẹ̀ ni so nínú àwọn ìdí kejì tó ẹ pa fẹ́ fi kọ́ kíní ní Yorùbá òun náà ni pé kíní ìmọ̀ ìjìnlẹ̀ ti ìmọ̀ ìwádìí ó ti ṣe kíní ó ti fẹsẹ̀ ràn rinlẹ̀ pé téèyàn bá ń kọ́ nǹkan ní èdè abínibí àbédè ìyá rẹ̀ ìyẹn tèmọ̀ ṣe kíní ìyẹn tètè mọ̀ nínú àwọn ìdí mìíràn tí màá fi parí rẹ̀ òun náà ni pé kíní àwé ṣe nǹkan torí pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ẹ rí i pé nínú àwọn tó máa ń kọ́ àwọn tó bá jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ tí a mọ̀ sí researcher òun náà ni pé kíni ní agbọ́nrin ìwádìí kan tẹ́ ń ṣe ẹ gbúdọ̀ ṣe kíni ẹ gbúdọ̀ ní nǹkan kan tẹ́ mọ̀ feel tí a mọ̀ sí gap ẹ rí i pé tí n bá ń ṣe ìwádìí nísìnyí báyà bí àwọn èèyàn wa tó ń ṣe kíni àwọn èèyàn tí wọ́n ṣe PhD àbí nǹkan kan àbí bí masters gan náà tó sá jẹ́ pé kíni tó jẹ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n ṣe tí a mọ̀ sí research ẹ rí i pé tí wọ́n jẹ́ pé wọ́n máa ń pe nǹkan ní novel tí wọ́n fi sọ pé nǹkan kan wà novel náà ni pé kí ni kó jẹ́ pé ntẹ́nìkan kan kò tí ì ṣe tàbí ṣòro kan tó yẹ pé ó wà ńlẹ̀ lẹ́yìn fẹ́ ṣe kí ni lẹ́yìn fẹ́ ṣe ẹ pé tẹ bá wo àwọn orí ẹ̀rọ wa nísìnyí ọ̀pọ̀lọpọ̀ lọ́yẹ́gbọ́n ṣàlàyé àwọn ẹ̀kọ́ ọ̀hún lédè ìbò kódà yóò ju 100 lọ àwọn pé kí ló ń jẹ́ pé n táwọn ṣàlàyé yẹn ọ̀pọ̀lọpọ̀ ó fi rí wọ́n fi ṣe kí ni wọ́n fi ṣe kí ni a fi pe àwọn èèyàn sí òun náà ni pé a rí i pé tá a bá lo in tí ọ̀pọ̀lọpọ̀ tí lò súnmọ́ kọ́ ẹgbẹ́ a ṣe kí ni a lè pe àwọn èèyàn a dẹ̀ lè fi ṣe kí ni a dẹ̀ fi ṣe àlàyé yẹn fún wọn so ìyẹn jẹ́ àwọn ìtìsíwájú alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ṣe so nínú àwọn ìtìsíwájú mìíràn tí mo fẹ́ ṣe òun náà ni pé kí ni kíláàsì wa yìí bẹ́ẹ̀ bá ṣe ṣàlàyé so lọ́jọ́ Jímọ̀ láàmọ̀ ṣe láago 9 báyìí dáago 10 wákàtí kan so pẹ̀lú ògo Ọlọ́run bá tó bá di àárọ̀ la bákan náà so láago 9 àárọ̀ dáago 10 a mọ̀ ṣe bákan náà so tó bá di ọjọ́ Sunday náà láago 9 alẹ́ dáago 10 náà a tún mọ̀ ṣe so náà ni pé kí ni tá fi tí ọjọ́ Sunday yẹn ṣe tó jẹ́ aago 9 dáago 10 alẹ́ yẹn òun náà ni pé kí ni a fi lè ṣe kí ni a fi lè mọ solve àwọn problem oríṣiríṣi ẹgbà fẹ́ kó yàtọ̀ ajá sí pé tá bá sàlà àwọn àlàyé kan ní ọjọ́ Jímọ̀ àti ọjọ́ Sátidé a wá gbéṣẹ́ fún wa ní pé kí ni
ẹ lọ sínú àwọn past question yín ẹ pé téèyàn bá fi lè mọ ogun tó wà nínú past question yẹn lè gba 100 tó ti yà báwọn so àwọn pé ẹ lọ sí past question yín ẹ lọ wo àwọn tó jọmọ́ àwọn tá a ṣe yìí ẹ lọ kó àwọn ìbéèrè wọn wá ẹ wá ṣe papọ̀ ní ibi tẹ́ wà wọn so tá bá rí ẹni tó yẹ pé kò ṣe kíni o tí ó mọ̀ tàbí iṣẹ́ kan tó yẹ pé ó ń le jù á wá ṣe ìyẹn ní problem session eléyìí tí ó jẹ́ ọjọ́ Sunday yẹn ìyẹn jẹ́ àwọn ìtìsíwájú tí mo fẹ́ ṣe kó tó di pé máa bẹ̀rẹ̀ ètò so pẹ̀lú ògo Ọlọ́run àbá á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ so Ayọ̀mídé mo ń wò pé kí torí pé o ti mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò yìí dáadáa mo wò pé kí ẹ̀yin jẹ́ ẹni tí ó mọ̀ jẹ́ class rep so ìwọ ni bí gómìnà kíláàsì so ti yé Ayọ̀mídé so mo dẹ̀ ti fi ẹ ṣe host wà lè máa bá gbé ọ̀pọ̀lọpọ̀ wọlé then wàá máa bá take attendance náà tó ló ṣe pàtàkì so kódà tó bá ipẹ́ nìkan ló wá tàbí èmi gangan mo ríra mi kò sí wàhálà mo bá ètò náà lọ ni kò gbúdọ̀ jẹ́ pé torí pé yìí ò pọ̀ òun lè yóò fi ṣe kíni òun lè yóò fi stop ẹ̀ so táwọn èèyàn bá jẹ́ ní òní so wọ́n jẹ́ ní ọjọ́ iwájú so bí mo bóyá ẹ ti ń rí àpàtì mi báyìí Ayọ̀mídé. bẹ́ẹ̀ ni ṣà ń rí. ok so lónìí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú number based system so ẹ rí i pé òun ló jẹ́ tọ́pìkì alákọ̀ọ́kọ́ so nínú kíni o nínú àwọn syllabus JAMB yẹn so nínú àwọn poster ilé tí mo kọ sí wa ní ọ̀sẹ̀ tó lọ nígbà tá a fi apply pé mo ti kọ gbogbo ẹ̀ síbẹ̀ àbí so ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àfáàfáàní àtàbá tún ní bùkátà sí mo tún lè send ẹ̀ sí group wa so ti ṣùgbọ́n lálákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé ìtakọ̀ọ́kọ́ kọ́ ń bẹ̀ òun náà ni kíni number based system mo máa ń fi nǹkan méjì kankan kọ́kọ́ ṣàlàyé nǹkan méjì ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé nínú nǹkan báyìí kó lè yé wa dáadáa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni kíni number system ètò nọ́mbà tó ti yá máa ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni kíni òun ni base agbọ́dọ̀ gbọ́yé òun náà ni pé agbọ́nrin tá a ti ṣe ètò nọ́mbà ni pé àwọn nọ́mbà tá a kójọ lóríṣiríṣi àlàyé yìí ó tiẹ̀ jẹ́ òye wa ó dàbí ká ní kíni ẹ rí i pé ilé kọ̀ọ̀kan ló ní àwọn mọ̀lẹ́bí ká ní family ẹ ti gẹ́gẹ́ báwọn irú ilé ní ìsìn báyìí a lè fi lè ṣe pé ẹ̀yà fi lè ṣe bẹ́ẹ̀ family àti kíni number of people in the family ká pé mọ̀lẹ́bí tèmi ní ìsìn àkọ́kọ́ náà tí n bá kọ pé sy yìí sẹ́rí wẹ́ yìí òun láàmọ̀ pè ní base òun ní subscript òun láàmọ̀ pè ní base so nínú àwọn ìwé mìíràn wọ́n máa ń pè ní kíni radius so tí yẹ bá wọ́n máa ń pè ní radius báyà lè mọ́ ṣiṣẹ́ lọ báyà wọ́n lè pe convert to radius form báyà nọ́mbà yìí radius kíní kankan máa gbé ìwò tún ní radius base náà wọ́n máa ń pè ní radius so tí yẹ bá ní tí mo kọ yìí base ló wà sẹ́rí x tí mo kọ yìí tàbí àwọn kankan tí mo kọ ohun a lè pè ní bí number system bẹ́ẹ̀ bí ètò nọ́mbà kan ẹ rí i pé mo sọ fún wa pé a lè fi ṣe kíni a lè fi wé gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn ká gbé mọ̀lẹ́bí tèmi Ayọ̀mídé báyà kó mute ara rẹ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ mọ kíní ẹ̀ ń wọlé sótíyé so ká gbé mọ̀lẹ́bí tèmi ní ìsìn ká gbé ìyàwó àtàwà ń bẹ̀ ni sótíyé ń bá ọ ká pa ní mọ̀lẹ́bí ẹlòmíì báyà Paul àwọn náà ní kíni àwọn náà ní irú nǹkan báyìí so tí wá báyìí ẹ rí i pé mo ní 2 yìí òun ni base agbọ́nrin òun ni pé tá bá ní mọ̀lẹ́bí kápẹ́ mọ̀lẹ́bí tèmi nísìn mo ní èèyàn kápẹ́ èèyàn méjì ló wà nínú mọ̀lẹ́bí mi so mọ̀lẹ́bí Paul ń sìn èèyàn 5 sẹ́rí iye èèyàn tó wà ní mọ̀lẹ́bí kan yẹn òun lámọ̀ pé òun ni base òun la fi mọ́ ṣe base pé agbọ́nrin tó wà pé ajá sí pé tá bá ní agbọ́nrin kan pé nọ́mbà kan wà ní base 2 iye àwọn nọ́mbà tí ó mọ fọ́ọ̀mù system yẹn méjì ni wọ́n mọ̀ jẹ́ so ti wá báwọn tó tá bá ní family kan náà ṣe kí ni ó ní èèyàn àbí a ní base kan tó yẹ pé base 5 ni iye àwọn nọ́mbà tí ó mọ fọ́ọ̀mù system yẹn 5 ni so ti wá báwọn tá bá fẹ́ mọ̀ ká
iye àwọn nọ́mbà tó wà ní kíni agbọ́n nìyẹn àti 0 ni ó ti mọ bẹ̀rẹ̀ mo fẹ́ ká kọ́ gbálà èèyàn yé láti ìpìlẹ̀ ni ọ̀sọ́ tí àti 0 ni ó ti mọ bẹ̀rẹ̀ ajá sí pé tó bá yẹ pé mọ̀lẹ́bí tèmi èèyàn méjì mo ló wà ń bẹ̀ ajá sí pé mo lè ní 0 àti 1 tó bá yẹ pé èèyàn méjì ló wà nínú mọ̀lẹ́bí mi yẹn o màá máa ní mo wà ní base 2 so tí n bá màá máa sọ pé mo wà ní base 2 máa padà sọ orúkọ mìíràn tá a máa ń pè base 2 yìí la máa ń pè ní binary number ká pé mọ̀lẹ́bí Paul nísìn àléyàn mélòó ló wà ń bẹ̀ o àléyàn 5 ló wà ń bẹ̀ ajá sí pé tá a bá fẹ́ gbé ságbọ́n ni nínú ètò yẹn number system yẹn o nọ́mbà 5 ni ó mọ wà ń bẹ̀ nọ́mbà yóò máa bẹ̀ láti bò yóò máa bẹ̀ látòdò yóò máa jẹ́ 0 1 2 3 4 ipò ti pé 5 ọ̀dà ajá sí pé tá a bá ní mọ̀lẹ́bí kan táwọn jẹ́ kí ni táwọn jẹ́ pé èèyàn 10 ló wà ń bẹ̀ ajá sí pé àti bó látún ti bẹ̀rẹ̀ kíkà wọn a bẹ̀rẹ̀ láti 0 1 2 3 4 5 6 7 8 9 ẹ pé 9 láàdé táàfù mọ̀ pé kí ni ó ti pé èèyàn 10 eléyìí wà ní base 2 ó bẹ̀rẹ̀ láti 0 ó tán sórí 1 eléyìí wà ní base 5 torí kí ni èèyàn mélòó wà nù mọ̀lẹ́bí yẹn èèyàn 5 ó bẹ̀rẹ̀ láti 0 ó tán sí 4 so ti yé mi báwọn eléyìí bákan náà ẹ̀wẹ̀ a ní base kí ló wà o a ní base 10 family èèyàn 10 ni ó bẹ̀rẹ̀ láti 0 ó parí sí 9 so ti yé mi báwọn ó bẹ̀rẹ̀ láti 0 ó parí sí 9 kí lẹ lè ṣàlàyé tẹ́ lè múfin kan yọ so nínú mo tún fẹ́ ká gbọ́yé nínú ìṣirò téèyàn bá fẹ́ gbọ́n kankan yé pátápátá kí ni òun náà ni pé èèyàn mọ̀ fa òfin yọ so ti yé báwọn èèyàn mọ̀ fa òfin yọ tó bá léèyàn fa òfin yọ òun náà ni pé èèyàn mú kan lákòótán generally so ti yé mi báwọn so òun náà ni pé tá a bá ní base 2 àléyàn méjì ló wà ń bẹ̀ nọ́mbà base ní àtàlà pè ní radius àwọn nọ́mbà tí ó mọ wà lágbọ́n nìyẹn méjì ni wọ́n àti bó wọ́n ti mọ bẹ̀rẹ̀ 0 1 àwọn nọ́mbà tí ó mọ wà ní base 5 àní nọ́mbà 5 ni wọ́n tó bá bẹ̀rẹ̀ láti 0 yóò mọ parí lórí 4 tó bá yẹ pé base 10 tó bá bẹ̀rẹ̀ láti 0 yóò mọ parí sórí 9 ajá sí pé tó bá yẹ pé agbọ́n ni tí mò ń ṣiṣẹ́ yẹn base 12 ni màá máa ní nọ́mbà mélòó a máa ní nọ́mbà 12 yóò mọ bẹ̀rẹ̀ láti 0 yóò mọ tán sórí ibo sórí 11 ọ̀dà ajá sí pé tí bá ní agbọ́n ni 100 nǹkan nọ́mbà mélòó ni ọmọ wà nù sísítẹ̀mù yẹn nọ́mbà mélòó la lè mọ lò nù sísítẹ̀mù yẹn òun náà mọ jẹ́ 100 yóò máa bẹ̀rẹ̀ láti ibo 0 yóò máa parí sórí ibo 99 so eléyìí ni ọmọ jẹ́ base 12 eléyìí ọmọ jẹ́ base 100 ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yẹ wá ẹ̀rí pófin ta lè mú wá ní pé kí ni tí n bá ṣiṣẹ́ ní base kan àwọn tí ó mọ jẹ́ sísítẹ̀mù rẹ̀ yóò mọ jẹ́ nọ́mbà tó bẹ̀rẹ̀ láti 0 dórí nọ́mbà yẹn -1 mo bó ti yé ń bá wọn so ajá pé tí n bá ń ṣiṣẹ́ ní base 5 màá máa ní nọ́mbà tí ó máa bẹ̀rẹ̀ láti bò látòrí 0 dórí bò lórí 4 ìní ní 5 ìdẹ̀ gbọ́dọ̀ ní kíni o ìgbọ́dọ̀ ní nọ́mbà tó ju 5 lọ tí n bá ń ṣiṣẹ́ ní base 10 ńkọ́ nọ́mbà mi ó máa bẹ̀rẹ̀ láti orí 0 dórí bò lórí 9 ìní ní 10 ìdẹ̀ ní nọ́mbà tó ṣe kíni o tó ju 10 lọ ọ̀dà ajá sí pé tí n bá ṣiṣẹ́ ní base k ńkọ́ base k rí pé k kì í ṣe nọ́mbà òun náà ni pé tá a bá mú lákòótán ní general case ìbéèrè lè wáyé pé kíni o a number in base k is composed of number between 0 and what yóò mọ̀ jẹ́ kíni o pé nọ́mbà tó wà ní base k kí ló nọ́mbà tó kó sínú tó wà ní system yẹn ẹ pé yóò mọ̀ kó sínú nọ́mbà láti 0 1 2 3 dórí bò lórí k -1 yà ni pé nọ́mbà yẹn ní tó jẹ́ base yẹn -1 ajá sí pé tí n bá ń ṣe lórí base 100 nọ́mbà mi ó mọ bẹ̀rẹ̀ tí ó mọ jẹ́ system yẹn máa láti 0 dórí kíni o lórí 99 ọ̀yà tó bá ń ṣe ní base Ayọ̀mídé ńkọ́ ajá sí pé a máa ní ètò nọ́mbà láti 0 lórí kíni o lórí Ayọ̀mídé -1 so ìjẹ́tẹ́lẹ̀ yẹn bá yé wa nínú àwọn nǹkan mìíràn tí mo tún fẹ́ ṣàlàyé òun náà ni pé kíni àti wọn máa ń ṣiṣẹ́ àti mọ nípa àwọn bẹ́ẹ̀sì yìí o ṣùgbọ́n àmọ́ pé òun là fi mọ́ ṣiṣẹ́ lórí nínú àwọn tá a mọ̀ ń bẹ̀
òun náà ní kíni èyí tó common jù tá a mọ́ ń lò òun náà ní kíni o decimal number. ń padà mọ́ ṣàlàyé àwọn orúkọ tá a máa ń pe àwọn kọ̀ọ̀kan bẹ̀ ẹ jẹ́ ká gbọ́ àlàyé yẹn yé so tí ó bá wọn so a ní kíni a ní tí a ń pè ní decimal number. ẹ rí i pé gbogbo àwọn addition wa tá a máa ń ṣe subtraction wa tá a máa ń ṣe àwọn whole number tá a máa ń lò tá a yí kọ nǹkan kan sí yẹn àwọn number tá a yí kọ nǹkan kan sí yẹn o bóyá nísìnyí tí n bá kọ 55 nísìnyí ṣe é pé nǹkan kan sí nídìí so tí ń bá wọn number yìí o base 10 ló wà so tí gbogbo number tẹ́ bá fẹ́ gbé sábọ́rin agbọ́nrin base gbogbo wọn lẹ́mọ̀ ṣe kí ni gbogbo wọn lẹ́mọ̀ sàmì base tó wà sí ẹ pé mo ní mọ̀lẹ́bí tèmi mo la bí bóyá ọmọ méjì ló wà ńbẹ̀ tàbí bí ọmọ mọ́kànlá ṣe pé yóò máa jẹ́ base 11 àbí but tó bá yẹ pé wọ́n kọ number kan láì jẹ́ kí wọ́n fi base sí ajá sí pé tí wọ́n sọ pé kí ni o base 10 lẹ ti ń ṣiṣẹ́ so tí wọ́n ajá sí pé tí wọ́n sọ ní pé ẹ̀ ń ṣiṣẹ́ ní base 10 ẹ dẹ̀ mọ́ gbàgbé tá a bá ń ṣiṣẹ́ ní base 10 pẹ̀lú òfin tá a ti sọ síwájú ajá sí pá máa ní nọ́mbà mélòó ní agbọ́n nìyẹn nọ́mbà 10 yóò máa bẹ̀rẹ̀ láti bo látòrí 0 yóò máa parí lórí bo lórí 9 ẹja mọ̀ kan àníyàn bẹ̀rẹ̀ láti orí 0 àbí ajá sí pé tí n bá ní 0 1 2 3 4 5 6 7 8 9 lẹ́yìn rẹ̀ a máa ń ṣe kí ni a máa ní 10 ń ṣàlàyé nǹkan kan bí báyìí lẹ́yìn rẹ̀ tá a bá tún tẹ̀síwájú àwọn sọ pé kí ni o a ní 11 12 13 14 15 16 lórí bó a ṣe lórí 20 a tún mú pé kí ni o 21 22 23 24 25 a tún ṣe lórí bó lórí 30 ìbéèrè wa wáyé pé ṣe bá ní agbọ́nrin base 10 láti ń ṣiṣẹ́ a dẹ̀ mọ̀ pé àwọn nọ́mbà tó mọ̀ wà ń bẹ̀ 10 ni tí ó mọ̀ jẹ́ nọ́mbà látòrí kíni o látòrí òdo sí 9 àtúntò wà ní 10 à ní 11 ìdí tó fà lélẹ̀ ó dà gẹ́gẹ́ bí kíni ká pé àwa tá a máa ń lọ pọnmi níta fẹ́ bá àwa tá a bá wá lábẹ́ láti bí ìlú òkè so mo rí pé àwa tá a wá láti ìlú òkè àpò ní kíláàsì ẹ rí i pé ní tá a mọ̀ ṣe kápá fẹ́ lọ pọnmi nídìí kànga mo á fẹ́ ṣe kíni o mo fẹ́ pọnmi báàfù 3 ṣe pé máa kọ́kọ́ lọ tí n bá ti lọ máa sọ pé mo ti pọnmi báàfù kan máa tún lọ máa sọ pé kí ni o tí n bá ti gbẹ́lẹ̀ kejì wá máa sọ pé mo ti pọnmi báàfù mélòó báàfù 2 máa tún lọ máa ní mo tún ti pọnmi báàfù 3 títí tí ó fi tán òun náà nílé pé a ní 0 1 2 3 4 5 6 7 8 9 òun náà ní pé kí ni mo ti pọnmi báàfù kan so òun náà ni pé mo tún fẹ́ bẹ̀rẹ̀ sí pọnmi báàfù mìíràn ìwé ìgbà tí mọ̀ pé 9 ni ó ti mọ pin ajá sí pé a fẹ́ mọ kà á tún bẹ́ẹ̀ tó bá ti dórí 9 yóò tún padà yóò bẹ̀rẹ̀ látòrí ibo padà yóò bẹ̀rẹ̀ látòrí odò padà yóò fẹ́ àlàáfíà tó fi kọ 0 sí bíbáyìí ṣùgbọ́n wá iwájú yìí òun náà ni pé kí ni o mo ti parí ọyọ pẹ̀lú ní pé mo ti parí nǹkan ìmíràn ni mo fẹ́ bẹ̀rẹ̀ tó tiẹ̀ làkún sọ pé 1 1 1 2 1 3 1 4 1 5 lórí ibo ẹ rí i pé tàbá tó ṣe débí báyìí eléyìí náà jẹ́ kí ni 1 9 a sì mọ̀ pé lẹ́yìn 9 ibo láti kí ló tún kù lẹ́yìn rẹ̀ òun náà ni pé ká tún bẹ̀rẹ̀ ìpadàbọ̀ abìjà yóò mọ yípo so wọ́n pé lẹ́yìn náà ẹ pé kí n tún bẹ̀rẹ̀ láti 0 padà ṣùgbọ́n kí n lè ṣàlàyé pé kí ni 0 èyí tí mo ìbẹ̀rẹ̀ mìíràn tí mo padà yí o ìbẹ̀rẹ̀ mìíràn tí mo padà yí o kò túmọ̀ sí pé èyí tí ń kábọ̀ tẹ́lẹ̀ náà ni láti fi ṣàdáyanrí rẹ̀ ipe omi ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ lọ gbé wá lélẹ́yìn náà tún fi wá bẹ̀rẹ̀ pẹ̀lú 2 so ti bá wọn so ajá sí pé ní tí 2 yẹn ń túmọ̀ sí so ẹ pé ta gbọ́yé pẹ̀lú tabakọ 55 nísìn ẹ pé àmọ́ ní kíni àmọ́ ní unit tens unit náà ni pé 5 lélẹ́yìn odò ẹ̀kan ló sẹ̀ lọ sẹ́rí túmọ̀ 5 yóò náà ni pé kíni 5 tẹ̀ ń wò yóò ó ti ṣe kíni o ó ti lọ lẹ́lẹ́ẹ̀karùn-ún mo rò bó ti yé mi bá ń pé ó ti lọ ní ìgbà ẹlẹ́ẹ̀karùn-ún mo lérò pé à ń gbọ́ àlàyé yẹn yé ìyẹn fún kíni agbọ́nrin base 10 ṣé wàá di base 10 ní eléyìí tá a ṣàlàyé o a máa pè ní kíni wọ́n tún máa ń pè ní dinary number wọ́n dẹ̀ sì tún lè pè ní kíni o decimal number ẹ mọ́ gbàgbé nọ́mbà tó bá wà ní base 10 tàbí tó bá jẹ́ dinary number ẹ lè kọ láì jẹ́ pa ṣe kíni o
láì jẹ́ pa akọ base sí ajá sí pé gbogbo nọ́mbà tẹ́ bá rí tí wọn ò bá fi àsọmọgbè sí nídìí ẹ̀yin tí wọ́n sọ ni pé kí ni agbọ́ni tá a ti ń ṣe yẹn base 10 ni ẹ̀dẹ̀ mọ́ gbàgbé òfin tẹ́ ẹ̀ máa ń ṣiṣẹ́ ní base 10 a máa ní nọ́mbà mélòó lágbọ́n nìyẹn nọ́mbà 10 tí ó máa bẹ̀rẹ̀ láti bo látòrí 0 tí ó máa parí sórí bo tí ó máa parí sórí 9 náà nọ́mbà mìíràn tó tún ṣe pàtàkì eléyìí tí àwọn JAMB máa mọ̀ òun náà là ń pè ní binary number ẹ̀rí binary number yìí o base 2 ni o tó ti bá tẹ́ bá mú binary number base 2 ni wọ́n ń ṣàlàyé kí ni ìtumọ̀ base 2 òun náà ni pé pẹ̀lú àlàyé tí mo ṣe tá bá nọ́mbà kan wà ní base 2 ẹ dákun a lè mọ sọ papọ̀ tá bá nọ́mbà kan wà ní base 2 ajá sí pé kí ni màá máa kọ sídìí rẹ̀ ọ̀yà 2 sir. 2 ẹ ṣeun ajá sí pé 2 ni màá máa kọ sídìí rẹ̀ mo bó ti yé wa báwọn ajá sí pé 2 ni màá máa kọ sídìí rẹ̀ so tí máa kọ 2 sídìí rẹ̀ ajá sí pé nọ́mbà mélòó ni ó máa wà lágbọ́n nìyẹn méjì. nọ́mbà mélòó nọ́mbà méjì náà ni yóò máa bẹ̀ láti bo 0 yóò máa parí sórí 1 ẹ ṣeun nọ́mbà méjì yóò máa bẹ̀ látòrí 0 yóò máa parí sórí 1 ọ̀yà ẹja tún mọ sa ìka yẹn ẹja tún gbé sí pé kí ni mo fẹ́ lọ odò mo fẹ́ lọ pọn mi ọ̀yà a tún bẹ̀rẹ̀ 0 1 2 ṣe ẹ̀gbọ́n yẹn kẹ́ ní 2 ṣùgbọ́n àgbùdọ̀ ní 2 yóò tún bẹ̀rẹ̀ láti bo ẹ̀rọ pé mo ti ní 0 1 ni 0 1 ni tó bá dórí 1 yóò tún bẹ̀rẹ̀ láti orí 0 padà ajá sí pé 2 eléyìí náà jọmọ tún á tún kọ pé 0 1 ṣẹ̀gbọ́n yóò bẹ̀rẹ̀ látòrí 0 padà but wọ́n àtàkọ̀ yìí náà ni pé kí ni o a tún ti bẹ̀rẹ̀ mìíràn ọ̀yà lẹ́yìn 0 kí ló tún máa ń kún 1 1 tó ti yé mi báwọn ṣẹ̀gbọ́n tún ti dédé 1 dé 1 ó tún yẹ kó bẹ̀rẹ̀ látòrí 0 so ti yé yóò tún wá jẹ 0 1 ooo ní tí mo sọ lélẹ̀ 0 1 ọ̀yẹ̀kẹ́lẹ̀ jẹ́ 2 ṣùgbọ́n a ti mọ̀ pé kò ní jẹ́ 2 ìdí tó jẹ́ bẹ́ẹ̀ ni ẹja tún lọ ẹja kọ nǹkan báyìí o bí kẹ́mọ́ ro ṣe pé tá a bá ń ṣe base 10 ṣe pé 11 1 1 la níbò láti mọ̀ pé 1 1 ni 0 plus 1 ó fún wa ní 1 so ti bá wọn eléyìí náà jẹ́ 1 ó jẹ́ 11 ajá sí pé tí n bá ṣe kí ni o tí n bá fẹ́ mọ in tí ó jẹ́ mìíràn bíbà yìí náà tí n bá ro 1 àmọ́ eléyìí ó jẹ́ 1 1 so ti yé tí n bá tún ro 1 àmì eléyìí náà tàbí tí n bá ní mo tiẹ̀ tún fẹ́ mọ kà ẹ̀mọ́ jẹ́ kó dàrú òun ni kíkà bẹ́ẹ̀ láti 0 1 ṣe pé lílọ kan ti tán nìyẹn ó ti pọn mi kan tán yóò tún bẹ́ẹ̀ látòrí kíni látòrí 0 padà 0 1 tó ti yé ọ̀pọ̀ yá kí n ti ẹ̀kọ́ báyìí lọ kó lè fi yé wa 0 1 0 1 0 1 bẹ́ẹ̀ láti fi mọ sàdáyẹrí rẹ̀ pé o ní 0 1 kan lélẹ́yìí o sẹ́rí 0 1 ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ fi 1 àti ká mọ̀ pé lílọ òdo lélẹ́yìí lílọ alákọ̀ọ́kọ́ lélẹ́yìí then 0 1 eléyìí ó jẹ́ lílọ ẹlẹ́ẹ̀kejì 2 kí ládẹ́ sì fi mọ́ represent 2 ṣe pé kí la fi represent 2 bí báyìí ìgbà tá n ká báyìí ṣe pé lè jẹ́ 0 1 2 kí la fi represent 2 1 0 ajá sí pé ọmọ jẹ́ kí ni o 1 0 1 0 ọ̀yà so tẹ bá tún ṣàkíyèsí ó tún ti tán bí báyìí o ṣe pé ìmọ̀ báyẹn gẹ́tì ẹ̀yẹ 1 2 3 4 5 6 7 8 9 10 lẹ́yìn pé tàbá ti dé 9 tàbá tún fẹ́ bẹ̀rẹ̀ ní àwa ní 1 0 dórí kí ni o dórí 19 a tún bẹ̀rẹ̀ pẹ̀lú 2 0 dórí kí ni o 29 a tún bẹ̀rẹ̀ pẹ̀lú 3 0 so ajá sí pé báyìí náà láti mọ̀ ká 0 eléyìí lélẹ́yìí 1 eléyìí 2 eléyìí jẹ́ 3 àbí eléyìí jẹ́ 4 eléyìí jẹ́ 5 mo bó ti yé mi báwọn ọ̀yà nísìnyí báyìí o mo ti bẹ̀rẹ̀ agbọ́nrin mi ẹ mọ̀ pé yóò tún bẹ̀rẹ̀ ètò mi bí báyìí àti lo 2 òun ló jẹ́ 1 0 ajá sí pé tí ó mọ̀ wá bí báyìí ó dàbí ká máa ní 30 kìíní kan so a tún mú 3 wá kí ló dẹ̀ jẹ́ 3 bí báyìí 1 1 ajá sí pé lè ọmọ jẹ́ 1 1 1 1 ṣẹ̀ǹpó tún ti tán bẹ̀yẹn so mo tún lè bẹ̀rẹ̀ mìíràn náà táwọn lè sọ ohun tí màá fi sílé iṣẹ́ pé mo ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lérè mo tún fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin kí ni ọmọ jẹ́ tí mo fi síwájú rẹ̀ tí ó fi mọ sàmì sí pé ẹlẹ́ẹ̀kẹrin mo bẹ̀rẹ̀ o. ọ̀yà mi ń gbọ́
kí ni màá máa fi sí báwọn ẹ dákun sa agbálá yẹn yẹn yé àbí n tún ṣàlàyé. 0 1 kí n tún ṣàlàyé ọ̀dà òun lélẹ̀ ẹ máa wo 0 kápá ń ṣiṣẹ́ ní base 10 0 1 2 3 4 5 6 7 8 9 ṣe pé ó ti parí ìgbésí ayé kan nìyẹn àbí ìgbésí ayé kejì yóò tún bẹ̀rẹ̀ láti kíni 0 padà 0 1 ṣùgbọ́n kí la fi sí a fi 1 sí ìtumọ̀ ẹ̀ ní pé kíni ó ti parí cycle ìkan ó ti fẹ́ bẹ̀rẹ̀ cycle 1 yóò mọ̀ jẹ́ 1 2 12 so ti yẹn bá 11 ní 12 tàti yẹn pa fi 1 1 sí yẹn ni pé ó ti bẹ̀rẹ̀ cycle ìmíràn so ti yẹn bá so ẹ rí pé a tún parí lórí 19 báyìí ṣe pé ó ti tán sórí 9 ó yẹ kó tún bẹ̀rẹ̀ látòrí 0 yóò tún bẹ̀rẹ̀ látòrí 0 so ajásí pé lè náà tún bẹ̀rẹ̀ láti bó padà so ti yẹn máa pé cycle 2 eléyìí náà jẹ́ 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 débẹ̀ yẹn ló ti lọ kí lélẹ́yìn náà bẹ̀rẹ̀ báyìí 3 0 0 3 1 32 33 so ti yẹn máa lórí 39 so iná mọ́ àṣọ kápẹ́ wà ń ṣe ní base 2 nǹkan ṣe ń pé tí mo náà ní kíni 0 1 0 1 0 1 0 1 ṣùgbọ́n tí bá fẹ́ fi mọ́ ṣe àlàyé rẹ̀ ajá sí pé 0 1 yìí cycle ọ̀yọ̀ kan lélẹ́yìn 0 ni ó ti bẹ̀rẹ̀ 0 1 0 1 náà ni eléyìí ọmọ ṣe déédéé pẹ̀lú kíni 1 2 so ti yẹmi báwọn mo ti fẹ́ bẹ̀rẹ̀ cycle mìíràn ṣe ìgbóhùn náà bẹ̀rẹ̀ láti 0 ajá sí pé 1 1 máa fi síwájú eléyìí ṣe déédéé pẹ̀lú kíni eléyìí ṣe 0 1 eléyìí ṣe déédéé pẹ̀lú 2 3 mo ti fẹ́ bẹ̀rẹ̀ kíkà mìíràn ṣe pé 2 lélẹ́yìí kí dẹ̀ ni 2 ń dúró fún ní number base ní base 2 à 1 0 ajá sí pé lẹ́mọ̀ jẹ́ 1 0 1 0 mo tún fẹ́ bẹ̀rẹ̀ mí bíbáyìí tí ń jẹ́ 3 kí ni 3 dẹ̀ dúró fún 1 1 òun náà jẹ́ 1 1 1 1 so tí ń bá ajá sí pé lè jẹ́ 3 4 5 6 7 ní base kíni o ní base 2 táyé pálá yẹn òye ọyẹ jẹ́ tún fi base 3 ṣàlàyé fún wa mo lélẹ̀ làwọn ń pè ní kíni o binary number ẹ̀rí tá a bá ní base 3 òun láwọn pè ní kíni o ternary number tá a bá ń ṣe base 3 ajá sí pé tí ọmọ wa ń di rẹ̀ kíni o 3 ni o nọ́mbà bẹ́ẹ̀ la gbọ́dọ̀ mọ̀ ní nọ́mbà mẹ́ta àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ bẹ̀ látòrí kíni o 0 wọ́n dẹ̀ gbọ́dọ̀ tán sórí kíni wọ́n gbọ́dọ̀ tán sórí 2 a gbọ́dọ̀ ní 3 tá a bá ń ṣe ní base 3 a dẹ̀ gbọ́dọ̀ ní tó ju 3 lọ ajá sí pé tí n bá fẹ́ mọ̀ ṣe ká rẹ̀ náà yóò jẹ́ 0 1 2 kíni 3 mi yóò jẹ́ báyìí ṣe ẹgbẹ́ gbọ́dọ̀ ní 3 màá tún á bẹ̀rẹ̀ látòrí 0 padà yóò jẹ́ 0 1 2 but in tí 3 ọmọ jẹ́ bíbáyìí pé ń gbọ́ pé mo ti parí lílọ kan mo fẹ́ bẹ̀rẹ̀ lílọ ẹlẹ́ẹ̀kejì màá kọ 1 sí bíbáyìí 1 1 1 ajá sí pé ọmọ sí dédé 0 1 2 3 4 5 ọ̀yà tí bá fẹ́ mọ 6 ńkọ́ ṣe ẹgbẹ́ ó tún ti tán sórí 2 mo tún fẹ́ bẹ̀rẹ̀ kíkà mìíràn lílọ míì màá tún kọ 0 1 2 ṣùgbọ́n wọ́n àlélẹ́yìn 2 la fẹ́ fi sí eléyìí náà mọ̀ jẹ́ 2 0 2 1 2 2 so ti mi báwọn so ọ̀dà bíi kẹ́mi ní káwọn ọmọ ọkọ kí là ń pè káwọn ọmọ ọkọ nọ́mbà dórí 100 ẹ̀ pé tí wọ́n bá dórí 9 wọ́n tún padà so ti yé ọ̀yà ẹ̀ pé tá a bá fẹ́ bẹ́ẹ̀ lẹ́nu náà jẹ́ 0 1 2 bẹ̀tọ̀ yẹ ká pè ń 3 kí ló dẹ̀ ṣe déédéé 3 bí báyìí kí ló ṣe déédéé 3 1 0 ilé wọn á jẹ́ 1 0 1 0 1 0 ajá sí pé nọ́mbà yóò mọ̀ sí déédéé kí ni o 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 ní base kí ni o base 3 iná ní kí ni ilé tó bá a ṣe mọ́ ṣe kí ni o bá a ṣe mọ́ ń ka nọ́mbà so ẹ tún gbọ́ yìí tá a bá ń ṣiṣẹ́ ní agbọ́nrin kan tá a mọ̀ sí base tá a ṣe mọ́ ń pè ní radius àtúnlẹ̀ pè ní radius òun náà ni pé base tí ń ṣiṣẹ́ yẹn ni ó mọ sọ iye nọ́mbà tó lè wà ní system yẹn tí n bá ń ṣe ń base 5 gẹ́gẹ́ bí àpẹẹrẹ màá máa ní nọ́mbà 5 àwọn nọ́mbà 5 yẹn yóò dẹ̀ mọ bẹ̀rẹ̀ ní kíni o látòrí 0 ajá sí pé mo lè ní 0 mo lè ní 1 mo lè ní 2 mo lè ní 3 mo dẹ̀ sì lè ní 4 ìgbúdọ̀ ní 5 tàbí n tó ṣe kíni o tàbí n tó ju 5 lọ so ti máa ẹ wá rí base 4 òun náà lórúkọ ó kọ tá a máa ń pè base 4 òun náà ní kíni o quaternary wọn yọ látara quarter nọ́mbà mi ò lámọ̀ ní base 4 náà nọ́mbà mẹ́rin yóò mọ̀ bẹ̀ látòrí kíni o 0 dórí bó lórí 3 a gbọ́dọ̀ ní 4 àbí ká ní tó ju 4 lọ àwa ní base 5
kí ló kọ tá a mọ̀ pé base 5 táwọn lè ràn mí létí àwọn pè ní kíni o quinary òun náà mọ̀ bẹ̀rẹ̀ látòrí kíni o 0 yóò mọ̀ tán sórí kíni 4 a gbọ́dọ̀ ní 5 àdẹ̀sí gbọ́dọ̀ ní nọ́mbà tó ju 5 lọ so ẹlẹ́ẹ̀kẹfà òun la mọ̀ pé ní kíni o stenary so tiẹ̀ òun náà mọ̀ bẹ̀rẹ̀ látòrí 0 1 2 lórí bó lórí 5 a gbọ́dọ̀ ní 6 tàbí nọ́mbà tó ju 6 lọ base 7 ńkọ́ so tiẹ̀ dó kò sẹ́ni tí ó béèrè pé àwọn septenary bẹ̀ tó dáa ká mọ̀ wọn so òun náà ní 0 1 2 yóò mọ̀ parí sórí kíni o yóò mọ̀ parí sórí 6 base 8 ńkọ́ nínú àwọn nọ́mbà tó kọ́mọ náà ni o a máa pè ní kíni o octa number tó bá ní ẹgbẹ́ nọ́mbà sí octa form òun náà ní pé base 8 ni wọ́n sọ òun náà bẹ̀rẹ̀ látòrí 0 yóò mọ̀ parí sórí kíni o yóò mọ̀ parí sórí 7 so tiẹ̀ base 9 òun náà ní kíni o nonary 0 1 2 3 4 yóò mọ̀ parí sórí kíni o yóò mọ̀ parí sórí 8 base 10 òun náà mo sọ fún alẹ́ kan òun là ń pè ní binary tàbí kíni o tàbí decimal binary tàbí decimal so ń jẹ́ kíni 0 1 2 3 yóò máa parí lórí bò lórí 9 àtúnwá ní base 11 náà ẹ jẹ́ n ṣàlàyé nǹkan kan fún wa bẹ́ẹ̀ ẹ rí base 11 yà á máa ń pè ní kíni undecimal yẹn náà láti mọ̀ pé nọ́mbà máa bẹ̀rẹ̀ látòrí kíni 0 yóò máa parí sórí kíni yóò máa parí sórí 10 ṣùgbọ́n 10 ń bẹ̀ yẹn kó má bàa fi papọ̀ mọ́ àwọn tí a máa ń ṣe àwọn òwe mìíràn wọ́n máa fi kíni wọ́n máa fi 10 bẹ̀rẹ̀ sí a mo rò bó ti yé mi báwọn ní tí mo ń sọ lélẹ́yìí o 0 1 2 3 4 5 so ti yé mi báwọn 6 7 8 9 a ó máa jẹ 10 so ti yé 11 yìí gangan máa jẹ kíni o 11 yìí gangan máa bẹ̀rẹ̀ látòrí kíni 1 yóò mọ jẹ́ 10 mi mọ̀ bóyá ẹ gbọ́ àlàyé tí mo ń ṣe yẹn yé hello ẹ sọ̀rọ̀ náà ẹ jẹ́ ẹ ṣàlàyé. hello Ṣẹ́gun àbí. bẹ́ẹ̀ ni sà. báwo ni. àlàáfíà sà. kí ló fẹ́ kí n tún àlàyé rẹ̀ ṣe. báwo la ṣe rí mo understand wa ṣe rí a yìí but ibo la ti rí 10 tó wà after the a because we are supposed to stop at base 10 which is denary but we went on to get 10. okay o ṣe pẹ̀lú ìbéèrè tí o béèrè sọ pé mo ní kíkà lámọ̀ kàkà pọ̀ ń ṣe ní base 10 kápò ń ṣe ní base 10 Ṣẹ́gun níbo láti mọ bẹ̀rẹ̀. a bẹ̀rẹ̀ láti 0 a dẹ̀ stop ní 9. sọ pé 0 tó bẹ̀rẹ̀ ń a mọ̀ ní 0 1 2 3 4 5 6 7 8 9 àjá sí pé tó bá fẹ́ bẹ̀rẹ̀ cycle mi tí a mọ̀ sí 10 kí là mọ̀ ń kọ. Kí là mọ̀ ń kọ. òǹdílé yóò yí wa mọ́ ní tí mò ń ṣàlàyé lélẹ́yìí o. ọ̀yà ẹja ka ní ẹja ṣe base 10 yóò jẹ́ 0 àbí. 1 2 3 4 5 6 7 8 9 10 sọ pé 10 yẹn ni pé ó ti bẹ̀rẹ̀ cycle mi a sì lè ní kíni o a lè ní ò ní kọ 10 10 ló kọ ajá sí pé tó bá fẹ́ kọ 11 náà bákan náà yóò mọ̀ jẹ́ 0 1 2 3 4 5 6 7 8 9 a ń bíbá ìwọ̀n ní ọmọ ṣe kíni ní ọmọ ṣe déédéé 10 tó rà ti mọ̀ pé nọ́mbà mélòó la máa ní ní base 11 nọ́mbà 11 so ti yé mi báwọn sọ pé nọ́mbà 11 la máa ní ní base 11 yóò mọ̀ bẹ̀ látòrí 0 ó yẹ kó mọ parí pẹ̀lú 10 ṣùgbọ́n kó mọ̀ bá fi dàbí pé àbó dàrú tá a bá fẹ́ mọ tún nọ́mbà yẹn kọ so 10 níbẹ̀ yóò mọ̀ jẹ́ a ok tó wáyé pọ̀ bá ń ṣe ní base 12 ńkọ́ so base 12 ń sin ó tún bẹ̀rẹ̀ yóò jẹ́ 0 1 2 3
5, 6, 7, 8, 9, 10, 11. 11B. So ti yé báwọn. So tí n bá ń ṣe ní base 13 kọ́, yóò mọ̀ jẹ́ tí n bá ti dórí 9, màmá ní A, B, C. So ti èyí tí wọ́n á sọ níbí báyìí tí mo fi kọ ilé ilé kan ni pé ká pé mo fẹ́ mọ tẹ̀síwájú nọ́mbà yìí lọ. Sọ pé mo ti ní kíni? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 mi ní A. Ajá sí pé 11 mi sọ pé òun ó tún bẹ̀rẹ̀ padà láti ìpìlẹ̀. Òun náà máa jẹ́ kíni? 1, 0. So ti yé báwọn lọ́pọ̀lọpọ̀ nínú àwọn òwe mi ni wọ́n fi kọ́ ní pé kíni o, wọ́n fi ní bí 1, 0 àbí irú nǹkan báyìí. Mo rò bó gẹ́tì báwọn. Ṣùgbọ́n tó bá fẹ́ dára láàmú, o lè kọ bá A, B, so ti yé, ó tún bẹ̀rẹ̀ pé 1, 0 kíní kan báyìí. 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9, 1, 8. Ó tún wá sẹ́bẹ̀ láti bó padà 2, 0. So ti yé báwọn. 2, 1, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 5. So lórí kíni? Lórí ibi, ó tún bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ padà 1 time. So ti yé, ìtumọ̀ ẹni pé àkójọ ó ti parí ọyọ kan, ó tún fẹ́ bẹ̀rẹ̀ mìíràn. So ti yé mi báwọn. So Ṣẹ́gun, so ti gbálà èèyàn yé. Bẹ́ẹ̀ni sà. Ó yá ṣàlàyé fún wa. Ṣàlàyé fún wa. Ṣàlàyé tí mo sọ fún wa. Ó yá gbìyànjú rẹ̀, mo fẹ́ mọ̀ pé bóyá o ti gbọ́ yé ni. Tá bá ní base tó ju decimal lọ. Tá bá wá fẹ́ kọ, á bẹ̀rẹ̀ láti 0. Á dẹ̀ 10 upward. Á bẹ̀rẹ̀ láti A. Yóò máa jẹ́ A, so ti yé mi báwọn, yóò máa jẹ́ A. Tí mo ṣàlàyé nìyẹn, ó ṣeun. So ìjẹ́ tí eléyàn bá yé wa, òun náà nìyẹn tí a mọ̀ fẹ́ ṣàlàyé nìyẹn. So nínú àwọn objective tí wọ́n fẹ́ ká kọ́kọ́ mọ̀ níbí báyìí, òun náà ni pé bá ṣe lè convert number. Ẹ pé mo ní standard base wa ní base 10. So ti òun náà ládẹ́ mọ́ ń kọ́ láì ní base sínú rẹ̀. So ti gbogbo number la lè gbé lọ sí base 10. Láti base 10 bákan náà, a lè gbé wọn lọ sí base mìíràn. So ti nínú JAMB wọ́n lè sọ pé convert this number to base kíní kan. Wọ́n ní kẹ́ dá padà sí agbọ́nrin yẹn. Ó yá gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn. Tí wọ́n bá ní convert 15 base 10 to base 2. Ọ̀nà méjì máa fi gbà ṣàlàyé fún wa o. So ti máa àkọ́kọ́ náà tẹ́ bá fẹ́ ṣeré eléyìí ẹ̀ bùkátà láti dá yín láàmú. Tẹ́ bá fẹ́ gbé nọ́mbà lọ sí base kan. Ìtẹ́ mọ̀ ṣe ni pé kí ni o? Ẹ mọ̀ fi base tẹ́ fẹ́ gbé lọ yẹn, ẹ mọ̀ fi gé títí tẹ́ fi kan òdo. Nísìnyí báyà ní 15 àbí. A máa fi 2 divide ẹ̀. Ṣùgbọ́n kí n tún tó lọ ẹ dákun. Base yìí mo máa ń gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi ní ìmọ̀ràn kó jẹ́ pé kí wọ́n mọ kọ́ ní kíni o, kí wọ́n mọ kọ́ ní word. Kí nìdí? Tó bá yẹ pé lómi tí ráìtì rẹ̀ ò dàbí tọ̀dọ̀ tèmi lélẹ́yìn ni. Gbọ́ lè kọ 1, 5, 10. Ṣé àgbẹ̀ tẹ́ examiner mi bá fẹ́ kọ́ kí ni ọmọ lérò pé kọ? 1, 5, 1, 0. Whereas kí ló fẹ́ kọ? 1, 5 base 10 ló fẹ́ kọ. So ti ń bá wọn. So that's why ọmọ wa advisable kẹ́ mọ kọ́ ní kíni? Kẹ́ mọ kọ́ ní base 10. Kò túmọ̀ sí pé tẹ́ ẹ bá kọ́ tọ́ bá lè farabalẹ̀ kọ́. Tẹ́pọ̀ gbé sí base yẹn dáadáa kò sí láburú ń bẹ̀. Mo rò bó ti yára àwọn kò sí láburú ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé nọ́mbà ní base a máa ń pè lọ́yọ kọ̀ọ̀kan ni. Irú eléyìí nísìnyí tí bá kọ 101 base kí leléyìí wà? Base 2. Má sọ pé 101 base 2. Tẹ́ bá sọ pé 101 base 2 ẹ ṣí. Bó ló ṣe máa pè lọ́yọ kọ̀ọ̀kan? 101 tó bá sọ pé 101 base 2 ẹ ṣí. Bó ló ṣe pè lọ́yọ kọ̀ọ̀kan yóò jẹ́ 101 base 2. Kí nìdí? Sọ pé tá bá ní 101 àbí 101 ṣé 101 só lè wà lágbọ́nrin 2? Sọ pé tá gbọ́yé ni pé tá bá ń ṣe ní base 2 nọ́mbà méjì mo gbọ́dọ̀ mọ̀ ní yóò mọ̀ bẹ̀ látorí 0 yóò mọ̀ tán sórí 1. Ṣùgbọ́n ẹni kí ni 101 àyà sí pé 101 tẹ́ ń sọ ohun at least base kí ló gbọ́dọ̀ mọ̀ wà tí ó fi mọ̀ jẹ́ pé tí mo sọ ohun correct. Ta ni ó sọ? Táì pé bá ní 100.
I didn't quite hear. Okay. Ntí mo ń sọ lélẹ́yìí Ṣẹ́gun jẹ́ pé mo ní mo máa ń gba àwọn èèyàn níyànjú kó jẹ́ pé number base ẹ mọ̀ pé lọ́yọ̀ kọ̀ọ̀kan 101 ẹ mọ̀ sọ pé 101 base 2 tó tọ́ bá ní 101 base 2 ní tó ń sọ ni pé 101 ó wà nínú system yẹn sọ pé base 2 ládẹ́ ń ṣiṣẹ́ nọ́mbà méjì la gbọ́dọ̀ mọ̀ ní tí ń ṣe 0 àti 1 ṣé 101 wà ń bẹ̀ sọ pé 101 ò sí ń bẹ̀ ìmọ̀ tí máa sọ ni pé ta ló lè ṣàtúnṣe yẹn ó mì pé tí máa yọ pé 101 base wo mo gbọ́dọ̀ gbé sí tí ó fi correct azazbi ọmọ wà ní base 102 and above o ṣẹgbọ́n tí mo ṣàlàyé ń bẹ̀ yẹn. Hello gbọ́ yé àbí ní tí mo sọ lélẹ̀ ṣé tí n bá sọ pé 8 base 6 ṣé mo gbà sọ́bà làákàyè mu. Bóyá Ṣẹ́gun gbìyànjú rẹ̀. Mo gbọ́. Ajá sí pé so tí n bá ní 8 base 6 so bójú mu bẹ́ẹ̀. Rárá sà. Kí ló dé tí ò fi bójú mu? Rárá. Kí ló dé? Nọ́mbà òun ju base òun lọ. Ó ti ju base lọ òfin dẹ̀ sí ní pé kí ni a gbọ́dọ̀ ní nọ́mbà tí ó jẹ́ base tàbí nọ́mbà tí ó ju base lọ. So náà mo sọ bí báyìí náà nísìnyí báyìí 200 bá ní 101 ó sọ pé tó bá epo sọ pé 101 àgbà bẹ̀tọ̀ bá ní 101 base 2 ṣé 101 ò tí ju 2 lọ sọ pé ó ti ju 2 lọ in tí ó mọ̀ mú correct òun náà ni pé ajá sí pé kó wà ní base 102 and above in tí mo ń ṣàlàyé pé ká tó fi lè gbàgbọ́n nìyẹn yé nìyẹn so ó yá padà sínú àlàyé wa òun náà ni pé kí ni o tá bá fẹ́ gbé eléyìí lọ sí base 15 base 10 ni tá bá fẹ́ gbé lọ sí base 2 òun náà ni pé a mọ̀ divide pẹ̀lú 2 títí tá fi get 0 a máa kọ reminder rẹ̀ ó yá a ní 2 mélòó láàrin inú 15 2 mélòó máa rí inú 15 7 sáàgbà change sọ pé okun change ilé àbí so yóò jẹ́ 7 remainder what 1 remainder 1 ẹ ṣeun so tí yé mi wá ó yá wà á tún máa fi 2 ṣe 2 mélòó máa rí inú 7 3 àbí 3 remainder 1 remainder 1 2 mélòó máa tún rí inú 3 ìkan remainder what 1 ìkan 2 mélòó máa rí inú 1 kò sí kò lè wọ̀. Kí ni túmọ̀ kò sí ìhun ní mathematics 0 ẹ̀sọ́ tí tó bá ní kò sí wípé fún mi ní kíní kan pé kò sí èwo túmọ̀ ní pé tó bá ní ṣe kó mango púpọ̀ lọ́wọ́ ẹnìkan wá ní fún mi ní mango ọba ní kò sí mango mélòó ló fún 0 tó ti ń bá so ilé ọmọ jẹ́ 0 remainder what remainder 1 so yẹ ọbọ̀ ṣe jẹ́ 1 kí ni tó fi jẹ́ 1 òun náà ní pé kí ni ká pé mo ń ta bread gẹ́gẹ́ bí àpèjúwe búrẹ́dì tó kéré jù tí mò ń tà mi ìmọye tí wọ́n ń ta búrẹ́dì ní ìsìn ládùúgbò tẹ̀yìn wa o bẹ̀ ká pé búrẹ́dì tó kéré tí wọ́n ń tà ládùúgbò wa 100 naira get búrẹ́dì tó kéré jù tí wọ́n ń tà 100 naira ẹnìkan wá wá pé ẹ̀ka alẹ́ ọmọ fẹ́ ra búrẹ́dì 70 naira kí ni wọ́n sọ fún kò sí yóò mọ lọlé pẹ̀lú búrẹ́dì òfurufú àbí 0 bread wọ́n gbowó rẹ̀ àbí ṣé wọ́n gba 70 naira yẹn lọ́wọ́ rẹ̀ rárá so tí ń bá yóò mọ mú lọ torí ẹ̀ la fi sọ pé 2 mélòó la máa rí inú 1 kò sí rímíńdá ó sì tún ní 1 yẹn lọ́wọ́ so tí ń bá so bó ṣe jẹ́ báyẹn lẹ́yìn ìgbà yẹn ẹ wá kọ láti ilẹ̀ àti ìsàlẹ̀ lẹ́tì mọ́ kọ́ ilé ọmọ ajẹ́ kí ni 1 1 1 1 base 2 so tí ń bá ajá sí pé 15 base 10 ní base 2 náà ni 1 1 1 1 base 2 so tí ká pé ẹ bá fẹ́ ka alternatively lélẹ́yìí alternatively lọ́nà mìíràn òun náà ni pé kí n mọ ká bá sí mọ́ ń ka yẹn ọ̀yà sẹ́yìn pé wọ́n á ní 0 1
àbí 2 3 àbí tàbí ẹ máa wo mo fẹ́ kẹ́ tó fi gbá láyé ẹ̀kan yé dáadáa ní 0 1 0 1 0 1 0 1 0 1 1 2 3 4 5 6 0 1 0 1 0 1 Anthony 0 1 0 1 báyà mi ọ̀yà eléyìí ó bẹ̀rẹ̀ báyìí àbí 0 1 eléyìí sọ pé ó ti fẹ́ bẹ̀rẹ̀ mí yóò jẹ́ 1 1 eléyìí náà fẹ́ bẹ̀rẹ̀ láti mi eléyìí 0 ni o 1 ni o eléyìí fẹ́ bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ mí kí ni 2 kí ló ṣe déédéé 2 sọ pé 1 0 ni eléyìí yóò jẹ́ 1 0 1 0 eléyìí tó fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 3 kí ló ṣe déédéé 3 1 1 1 1 eléyìí fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 4 kí ló ṣe déédéé 4 sọ pé 0 ni 1 2 3 4 ni 1 0 0 eléyìí yóò jẹ́ 1 0 0 0 1 0 0 àbí eléyìí fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 5 kí ló ṣe déédéé 5 1 0 1 1 0 1 so tí n bá eléyìí náà tún bẹ̀rẹ̀ padà kí ló ṣe déédéé 6 1 1 0 àbí 1 1 0 mo rò bó tí n bá ó tún fẹ́ bẹ̀rẹ̀ mìíràn so kí ló ṣe déédéé kí ni nọ́mbà tó tún kù so àpá ti lo 1 1 0 àbí 1 1 1 1 ló kù yóò jẹ́ 1 1 1 àbí 1 1 1 ọ̀yá ajá kan sí 0 ọ̀yá ẹja ká 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ṣẹ́tìrì so wọn náà ní pé ẹ lè ká báyìí bí káwọn ọmọ kéékèèké náà mọ kankan ni so ti yé mà bí káwọn ọmọ kéékèèké náà mọ kankan ni so ti yé báyìí ọ̀yà bó ní ká pé bá fẹ́ ẹjẹ́ fún alápẹ̀rẹ̀ mìíràn tó rọ́jọ́ ti lọ mo dẹ̀ fẹ́ ká ṣe tán bẹ̀ ọ̀yà ẹja tún ṣàpẹẹrẹ mìíràn sódà ká dúró sí bíbá yìí lálẹ́ yìí ìfẹ́ ká mọ lójú wákàtí kan lọ. So convert 275 base 8. But until David by. Oh yeah, convert 82 base 10 to base 6. 82 base 10 to base 6. Oh yeah, base kilang below. Come on, base kilang below. Base 6. Base 6. Kilang of more divide here. 6. 6, Abi. You're 82, 6. 6 mil add in 82. 6 in 8. 1 oku 12. 6 in 22. 3. Remainder what? No, 7. Ele 4. Ele remainder 1. Same ogba. So 6 mil add in 8. 1 abi oku meji. 6 mil add in 22. I wrote 3 none. Because 6 times 3, 18, Abi. 22 minus 18, ele oje 4. 4 ni. So ti wa. Inti mo so lele yo 6 times 3, 18, 78 plus 4. So bo ni fún wa ní 82. So pé 6 tún lè tún lọ. Out of 6 divide padà. 6 mil add in 13. Méjì. 2 remainder 1, Abi. 6 mil la máa rí nínú 2. Ó lè wọ́. Kí la máa kọ sí? 0. Remainder 2. 2. O ṣeun. Ó dàbí ẹni tó lọ ra búrẹ́dì, ó fẹ́ ra wọ́n ta búrẹ́dì tó kéré jù tí wọ́n ta 6 ni. Wọ́n ló ń fẹ́ ra búrẹ́dì náírà 2. Sọ pé wọ́n ní kò sí búrẹ́dì ṣùgbọ́n ó fún lówó rẹ̀ padà. Ẹ wá kọ láti ìsàlẹ̀. Yóò máa jẹ́ 214 base what? Base 6. So, and therefore 82 base 10 is equal to what? 214 base 6. So ti n ba. Ṣé ká sáré ṣe bá ṣe lè gbé sí base 10 àbí ká bẹ̀rẹ̀ ní ọ̀la torí àkókò. A lè sáré ṣe. So nítorí ìfẹ́ ká mọ̀ ṣe ju ìfẹ́ ká mọ̀ lójú wákàtí kan lọ. Ó yá. So conversion pé tí mo sọ lẹ́ẹ̀kan náà ni pé a lè gbé nọ́mbà ní base kí ni o? Ní base 10 lọ sí base tó bá wù wá. A dẹ̀ tún lè gbé nọ́mbà kúrò ní base mìíràn lọ sí base kí ni o? Lọ sí base 10 padà. Bó láti máa gbé lọ sí base 10 padà. Conversion from other bases to base 10.
ọ̀yà ìta ṣe yìí náà mo fẹ́ ká dá padà ẹgbẹ́ ilé nísìnyí báyìí 1111 base 2 àbí kí wọ́n sọ pé convert 1111 base 2 to base 10 ẹ dákun ẹ tún gbálàyé kan yé ń bí báyìí ẹ dákun ẹ gbálàyé kan yé ń bí báyìí òun ni ó mú kíní ẹyẹ èèyàn tó rẹ́ lómi ọmọ ìdí tá a fi máa ń kọ 111 tá a fi 0 sí wọn lórí òun náà ni pé tí n bá ní 82 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣe ni pé àwọn nọ́mbà kọ̀ọ̀kan yìí wọ́n ní place value wọn ta lè sọ place value 2 fún mi. Unit o ṣeun kí ni place value 8. Tens. Ṣe pé bọ́n ṣe gẹ́ẹ̀tì 82 yìí ni pé kí ni o unit ni pé àmọ́ times ẹ̀ pẹ̀lú 1 so tí èmi bá wọn eléyìí ọmọ jẹ́ eléyìí ni pé àmọ́ times ẹ̀ pẹ̀lú tens ajá sí pé eléyìí ọmọ jẹ́ 8 times 10 plus 2 times 1 àbí sọ pé tá a bá ṣe méjèèjì papọ̀ yóò fún wa ní 80 plus what 2 òun ló fún wa ní 82 bẹ̀ẹ̀ kápá fẹ́ kọ́ nígbà yẹn pé base 10 la fi ń ṣiṣẹ́ nǹkan tá a bá fẹ́ kọ́ ní index form sọ pé yóò mọ̀ jẹ́ kí ni 8 times 10 raised to power 1 àbí plus what 2 times 10 raised to power 0 so tí èmi bá wọn that's why tó jẹ́ pé kí ni ìwé eléyìí náà sì 1111 base 2 kan pé má fẹ́ sọ eléyìí náà nípò kí ni o nípò báyà bí unit tens 100,000 so tí ajá sí pé máa wo sọ pé eléyìí ajá pé 01 a sọ pé 8 times 10 yìí ni pé base 10 láti ń ṣiṣẹ́ raised to power 1 plus 2 times 10 yìí torí pé base 10 láti ń ṣiṣẹ́ raised to power 0 ajá sí pé tí bá fẹ́ ṣe báyìí náà eléyìí náà mọ̀ jẹ́ kí ni o ẹ máa mú àwọn nọ́mbà yìí lọ́wọ́ kọ̀ọ̀kan 1 times base tó wà kí ni base ta ní ẹ base 2 raised to power 3 then plus 1 times ó tún mú nọ́mbà kejì 1 times 2 kí ló wà lókè rẹ̀ raised to power 2 then plus 1 times 2 again raised to power what 1 plus 1 times 2 raised to power 0 so tí mi bá ajá sí pé lè ọmọ jẹ́ kí ni 1 times 8 plus 1 times 4 plus 1 times 2 plus 1 times 1 sẹ́yìn pé tá bá ṣe síwájú ṣe lè jẹ́ 8 plus what 4 plus 2 plus 1 kí ló fún wa ó jẹ́ 15 base 10 o lè kọ́ 15 lásán ó dẹ̀ lè mọ́ fi base sí mo bẹ àgbọ́yé báyìí nǹkan tí mo fẹ́ ká gbọ́yé bí báyìí ni pé wọ́n lè fún yín nírú nǹkan báyìí nínú JAMB yín wọ́n lè ní ká gbé lọ sí kíni báyìí lè base 2 to base what to base 10 níbo mo láti mọ ọkọ abẹ́ ilé láti kíni 0 tí ń represent unit àbí 1 2 3 4 5 àbí mo lá máa múlẹ̀ ọkọ̀ kan ṣùgbọ́n tó bá yí pé mi lẹ́yìn nígbà yẹn pé JAMB ni ṣé pé JAMB multiple choice ni wọn èébù káàtà pé ká kọ sílẹ̀ tó bá yí pé mi lẹ́yìn ni ìmọ̀ á cancel àwọn èyí tó jẹ́ 0 yẹn kásìkò mi ò fi lè yá kí nìdí tó mọ̀ pé tó bá yí pé 1 million gan ló jẹ́ the moment bá ti multiply rẹ̀ pẹ̀lú 0 kí ni ó mọ̀ jẹ́ yóò mọ̀ jòdò ajá sí pé lè yóò mọ̀ jẹ́ 0 ó cancel rẹ̀ gbogbo àwọn tó jẹ́ 0 yẹn ó cancel rẹ̀ ajá sí pé àwọn tó mú lásán òun ni kí ni o 1 times 2 raised to power 5 àbí plus 1 times 2 raised to power 2 plus 1 times 2 raised to power 1 so tí èmi bá wọn yóò máa jẹ́ kí ni 32 plus 4 plus 2 which is equal to what 38 ẹ dákun sálàyé tí mo ṣe ní agbọ́n rẹ̀ yìí só yé mi so òun náà ní pé sọ pé JAMB ni ó gbọ́dọ̀ mọ sí ẹ̀tọ́ pé yóò mọ mú àkókò rẹ̀ yá òun náà ní pé tó bá fún ilé ìtọ́jẹ́ 0 yẹn kọ́kọ́ cancel àwọn 0 yẹn dànù wá ṣe ṣe àwọn mìíràn so torí pé àkókò ti lọ pẹ̀lú ògo Ọlọ́run bá máa máa dúró sí bíbá yìí ní alẹ́ tòní ká mọ tẹ̀síwájú ẹ̀kọ́ náà ní àárọ̀ láago 9 lágbára Ọlọ́run bá ní wọn bóyá níbèrè kan àbí mìíràn kó tó di pé máa parí ètò ìbéèrè. sóyè wa so ìgbà tí ò sí béèrè kan a máa pàdé ní òrọ̀ ọ̀la ó dìgbà.
Yes, sir.